A kú dédé àkókò yìí. Ìròyìn àjáàbalẹ̀ yín náà ló balẹ̀ ní ìkànnì Sambatis Radio TV, ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Abídèmí Yusuf lórúkọ mi, èmi lọ́mọ sọ̀kòlọ̀rọ̀ kó gbóhùn lé. Ọmọ onípò àlélu ọmọ alétè ìjọba ọmọ yín ọ̀bọ́kàrẹ́ yín abara funfun ọkà abara mìnìjọ. Ẹ ti mọ̀ wẹ́ ẹ ti mọ̀ ṣe wá pé ìkànnì Sambatis Radio TV a máa gbé yín débẹ̀ àníjà yín bọ́lẹ̀. Kájà yín bẹ́tà ká mọ́ sọ di létà ká tẹ̀ sí yín létí ká mọ̀ jẹ́ tẹ̀tì ẹ̀bí torí tí ń la fún mọ́ fi ìdí tí àpótí lójú pọ̀nà kí tí má bàa di sí gbogbo tí ń lọ gángán. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba àṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹnjìnìà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti fi òfin de gbogbo àwọn olùkọ́ni òṣìṣẹ́ ìjọba tíṣà tó jẹ́ pé tíṣẹ́ bá ń lọ lọ́wọ́ àbí lásìkò ìkọ́ àwọn ọmọ nílé ẹ̀kọ́ ni wọ́n máa ń ṣe ìpàdé kan tí wọ́n kó àwọn ẹgbẹ́ àti pírísípà àti gbogbo wọn. Wọ́n ní gómìnà ti wá fi òfin dè báyìí pé kọjọ́ lákè kọjọ́ lódò kọjọ́ níbo ni kọjọ́ nígbàǹsà àbíbo náà máa ń pe gbogbo ẹ̀ gan pé ẹ má dán wò àsìkò tó yẹ kẹ́ ẹ kọ́ àwọn ọmọ àsìkò school hours ẹ wà ní ẹ ń ṣe ìpàdé bẹ́ẹ̀ báyìí dán wò ẹ̀ ń tẹ́wọ́ ìjọba bá tẹ̀nú ẹ̀yìn olùkọ́ á jẹ́ pé sálárì ẹ̀ ọ́fíìsì erénú àti pé iṣẹ́ ọ̀hún gan ó ń bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn olùkọ́ni èyí tí wọ́n máa ń ṣe ìpàdé lásìkò tó yẹ kán kọ́ àwọn ọmọ pé ń bo ẹ má dán wò mọ́kọ̀ sí ààyè rádaràda nílùú dàdàkú àdàkù sáàyè àpàlà nílùú òyìnbó. Tó ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ti dìnáì bàbá Tinubu àbá ti sẹ́ pé ẹni tí ń bà á kí a ló dé tẹ̀ ń rò kúrò mọ́ létí a sọ pé Tinubu lọ́tún Tinubu ló sì kí ló ṣẹlẹ̀ gangan. Torí wọ́n ní ọ̀rọ̀ kan lọ báyìí tí wọ́n ní Tinubu ti sọ̀rọ̀ pé kí olórí báńkì àpapọ̀ orílẹ̀-èdè CBN gọ́vnà Yẹmí Cardoso kò fi ṣẹlẹ̀ lójúpọ̀nà kí wọ́n ní náírà ń ṣubú yakata ní ẹ̀gbẹ́ dọ́là gbogbo ìgbà ni. Àní Tinubu ti sọ̀rọ̀ pé wọn máa ń pa wọn lọ́wọ́ sí wọn ò ṣe nǹkan kan kò sí tọ́kàn mi pẹ̀lú pé mo ní kẹ́nìkan rí sáyìn. Kí ló dé ẹ̀yin wọn yẹ ẹ̀yin èèyàn yẹ mọ́ bá tèmi mọ́ gẹ mọ́ bá tèmi jẹ́ kí ló dé jojúmọ́ Tinubu ń bọ̀ àwọn ọmọ tó sọ ilé ìpè kí Cardoso fi ṣẹlẹ̀ lójúpọ̀nà pé náírà ń ṣubú lẹ́gbẹ̀ẹ́ dọ́là ń ọ̀sọ́ o. Ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ló sọ bẹ́ẹ̀ èmi ń ọ̀sọ́ bẹ́ẹ̀ o. Mínísítà fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè ti sọ̀rọ̀ pé ẹ wò Tinubu ti lówó ju kọ́ mọ́ kó ọrọ̀ Nàìjíríà sí àpò lọ́dọ̀ tiẹ̀ lọ. Wọ́n ní bẹ́ẹ̀ bá mọ Tinubu kó tó di ààrẹ ni ẹ mọ̀ wípé Ọlọ́run mọ́ mu wa bá a bá ń sọ̀rọ̀ olóṣèlú lórílẹ̀‐èdè yìí ọ̀kan gbòógì ni olóṣèlú tó ní owó tó ní ìkìmí tó ní ipò tó ní ọlá tó dẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ Tinubu ni o. Pé Tinubu ti ní àgbá omi ti kún ó ti kún lẹ́yìn ìkùlé ẹ̀kú tiẹ̀ tó di pé òjò ń rọ̀ rárá. Ní báyìí pé wá ń sọ pé ọ̀rọ̀ Nàìjíríà àpò Tinubu náà ń kó sí àbí nìyá fi ń jẹmọ Nàìjíríà ni ọkàn wà bẹ́ẹ̀ ní ṣùkẹ̀kẹ̀ ní onígòsí ń tọ́jà o. Tinubu ò kó dúkìá ọmọ Nàìjíríà bí ẹ̀tọ́ ọmọ Nàìjíríà kankan kò kó sápò kò kó sí àkàtà ẹ̀. Ihun tí bàbá òjẹ́ wulẹ̀ ti wà lẹ́yìn ìkùlé kí bàbá tó di ààrẹ ìrànlọ́wọ́ ló wá ṣe fún ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí mínísítà fún àwọn ọ̀dọ́ ìyẹn Minister of Youth bí ti ń sọ ọ̀rọ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ pé ẹ wò gbogbo àwọn ilé tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn ilé ìyá ilé ìtẹ́ pé ìmí ìtẹ́ ẹ̀dí fẹ́ wó gan ìmí ẹ̀kẹ́ bìtìkẹ́ ẹbẹ ni àbí ìtàn tí ẹ̀ ń kọ́ gan tẹ́ pé ẹ ti mọ̀ pé structure ilé ìlẹ́gà ní wọ́n ní báyìí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti sọ̀rọ̀ pé wọ́n wo ilé o wọ́n bẹ̀rẹ̀ sí í wó ilé àkóbá àdábá ogun ilé ń yẹ ọrùn yẹ gbogbo ẹ̀ ń wò pé àwọn èèyàn yẹn ti tó gẹ́ wọ́n máa wó ilé tí wọ́n bá ti rí i pé yálà ó ti di ilé àlàpà àbí ẹ̀kẹ́ bìtìkẹ́ ẹ̀bẹ̀ àbí wọ́n ti ẹ̀ ń kọ́ lọ́wọ́ gan wọ́n ti rí i pé eléyìí sìmẹ́ǹtì òdùn eléyìí ìpẹ̀ náà fi ń kọ́ ẹ máa wò lọ o. Wọ́n ní kódà wọ́n ti ń máàkì ilé tán máa wó ti ń lọ bí 280 illegal structure house tán máa demolish lẹ́kọ̀ọ́ báyìí mo ti sọ fún yín yẹn. Jẹ́ continuity yẹn tó máa lọ bẹ́ẹ̀ tó rẹ̀ mọ̀ wípé wọn ráyè mú sí kíni wọn ráyè nà gẹ̀rẹ́ wọn èdè rí ọjọ́ yẹn mú solókùn. Ẹ ti mọ̀ pé dandan ni kí wọ́n gbé yín débẹ̀ torí pé bí àpò ẹ̀wà mo ti rí lulẹ̀ bí àpò ìyèrè mo ti já sí ní etí tí gbogbo ẹ̀dẹ̀ wọ kí àwọn ara yín gan ní kíni ní bàǹbà síkùnkùn sí tí ò ní sí wàhálà. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ University of Ibadan tá a mọ̀ sí UI University of Ibadan wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bẹ àwọn ọmọ Nàìjíríà lókè jálíjáku lókè òkun nílẹ̀ yìí pé mo ẹ mọ̀ dákun ẹ gbà wá o a mọ̀ ní ìdí ìrànlọ́wọ́ yín gbogbo ẹni tọ́lọ́ ń bá mú ọmọ bọ̀ wá a mọ̀ fẹ́ padà alékákò ńlẹ̀ torí pé wọ́n ti fowó kún owó ilé ẹ̀kọ́
owó tí kálukú wọn ń san tẹ́lẹ̀ wọn ni owó ti lé o, wọn láwọn òbí ọmọ míì dẹ̀ ní alátàrà gúnná fi ń ràn lọ iléèwé, wọn lélẹ̀ ló mú àpapọ̀ ọmọ ilé ẹ̀kọ́ ní University of Ibadan kí wọ́n máa bẹ àwọn ọmọ Nàìjíríà tí pé kúkú ṣe ajé ń bẹ lọ́wọ́ wọn, ìpàkọ́ wọn ẹran ni kò sì kìí ṣe gùn, ẹ dákun gbogbo ń tẹ́ ẹ bá ní lágbára láti fi ràn wá lọ́wọ́ ẹ sì ṣàánú wa, àlé èèyàn mọ̀lẹ́bí la ní àròwó gbọdẹ Ọlọ́run ní ṣọ́wa. Wọ́n ní eléyìí gangan ni gbogbo àwọn ọmọ yunifásitì Ìbàdàn ìyẹn UI student ni wọ́n ń sọ. tó gẹ́gẹ́ bí Tinubu ti lọ kí wọn ní ìpínlẹ̀ Borno ní Maiduguri lójúpọ̀nà omi tó yalé tágbàrá gba gbogbo nǹkan jẹ́ níbẹ̀, wọ́n ní Dangote náà ti lọ bẹ̀ ó ti fún wọn lówó, ti ṣe kìkẹ́dùn fún wọn. Wọ́n níṣẹ́ wá gbọ́ Dantata ọ̀kan gbòógì nínú àwọn olówó lórílẹ̀‐èdè tó tún jẹ́ mọ̀lẹ́bí sí Dangote. Wọ́n ní bàbá yìí náà ti donate owó fún gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó wọ Maiduguri ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní Dantata ti fi 1.5 billion ní bàbá ti fún wọn pé ẹ wò ẹ lọ pín eléyìí, gbogbo dúkìá yín gbogbo àkólọ yín kó padà wá ní ìlọ́po ẹ lọ pín o, ẹ pín mọ́ra yín lọ́wọ́, ẹ má jà sí o, ẹ bá ti wá mọ̀ pé ẹ jà sí ẹ bá ń kówó mi. Wọ́n ní làwọn pé ní jà sí bàbá ẹ ṣé o. Wọ́n ní Dantata náà ti fún wọn lówó bẹ́ẹ̀ bá dẹ̀ gbàgbé. Wọ́n ní Tinubu náà ti rán Sẹ̀tìmà lọ tẹ́lẹ̀ pé 30 billion kan ẹgbà ẹ kó fún wọn. Dangote náà wọ́n ló ti fowó lẹ̀, wọ́n ní àwọn kọ̀ọ̀kan olówó kọ̀ọ̀kan jaranjaran jankan gbẹngbẹ. Wọ́n ní gbogbo àwọn yẹn náà ti ń kó owó lẹ̀ lọ́tún pé ìpínlẹ̀ Borno wàhálà lílé yìí Maiduguri kẹ. Nídìí èyí Dantata òun náà ti fi owó lẹ̀. tó òpópónà márosẹ̀ ọ̀nà tó lọ láti Ìjẹ̀bú Òde sí Ọ̀rẹ́, wọ́n ní ọmọ ṣe bẹ́ẹ̀ ó di wàhálà ní àná torí pé ọkọ̀ elérò tó jẹ́ bí elérò 18 passengers wọ́n lòun ló mọ̀ gba iná. Wọ́n ní iná yìí mọ̀ ní agbára ní ojú òpópónà Ìjẹ̀bú Òde sí Ọ̀rẹ́. Wọ́n ní ọmọ dìgò bẹ wúdèwúdè mọ̀ ṣẹlẹ̀ torí pé ọ̀rọ̀ yìí ọmọ di pé àwọn èèyàn ń débẹ̀ wọ́n ń ká ọwọ́ lérí ni. Wọ́n ní ọkọ̀ elérò 18 ó kó èrò tó kún bámú àti dírẹ́bà lójúpọ̀nà pé wọ́n ń lọ sí kíni ìrìn àjò wọn, ṣùgbọ́n ṣàdédé ni ọkọ̀ yìí gba iná tó di gbà iná tó máa gbà báyìí gbogbo èrò 18 ni wọ́n ní wọ́n jóná wọ́n jóná tí òkú kankan teyín tẹsẹ̀ tọwọ́tọwọ́. Wọ́n ní àti dírẹ́bà tó wa ọkọ̀ àti èrò 18 wọ́n ní gbogbo wọn náà jóná kódà wọ́n ní ọkọ̀ gan jóná gbúgbú ni, léyìí tí wọ́n ní wọn ti rí àgékù ẹsẹ̀ tí wọ́n sọ pé ẹni eré mọ̀lẹ́bí ilé ẹ̀jẹ̀ wa ilé eré. Wọ́n ní gbogbo wọn náà jóná. Wọ́n náà ti wá rọ gbogbo àwọn mọ̀lẹ́bí ọ̀rẹ́ ojúlùmọ̀ yìí pé bẹ́ẹ̀ bá léèyàn tó dágbére ọ̀nà bẹ̀ yẹn tẹ́ ẹ̀dẹ̀ ń pe nọ́mbà ẹ̀ tí ń kọ sí ìṣó àbí fóònù tó ti jóná ṣé yóò mọ ríǹgì ni, tẹ́ ẹ ti rí pé ẹ̀kẹ́fín ẹ̀ kò débi tí ń lọ ó dẹ̀ ti kú ẹ tètè mọ̀ wípé tí èsèpara bí ń bẹ nù ṣẹlẹ̀ èyí tí wọ́n ló ṣẹlẹ̀ torí èèyàn 18 pẹ̀lú dírẹ́bà ó jẹ́ 19 náà ti jóná gbúgbú lọ́nà Ìjẹ̀bú Òde sí Ọ̀rẹ́ ní àná. Gómìnà ìpínlẹ̀ Èkó ti sọ̀rọ̀ lójúpọ̀nà wípé owó boarding school tán fi kún tí wọ́n ní àwọn òbí ń pariwo. Wọ́n ní gómìnà ti sọ̀rọ̀ pé ṣé ẹ fẹ́ gbọ́ fún ìkẹ́ àti ìgáìdì àti ìtọ́jú àwọn ọmọ yín náà ni bá a bá ń kọ́ntínú láti mọ gba 30,000 tá à ń gbà tẹ́lẹ̀ lọ tí àwọn ọmọ yóò rí ìtọ́jú gidi ní ẹ̀yìn náà lẹ́kọ̀ọ́kọ́ sọ̀rọ̀ débi pé ẹ bú ìjọba ẹ nìyí kí lẹ́ ń wò táwọn ọmọ fi rí báyìí, táwọn bá wá ní owó tẹ̀sán lókèrè ṣe wí fáwọn káwọn ò fi owó kún. Nídìí èyí nítorí ẹ̀ làwọn fi wò pé kí ìtọ́jú àwọn ọmọ yìí kí wẹ́ẹ̀fì àwọn ó lè pé dáadáa káwọn ó lè tọ́jú wọn dáadáa 100,000 ní o, èyí tí gbogbo yín yarí tẹ̀ ń fi ẹ̀fẹ̀ nú wọn pé ó ti pọ̀ ju ẹ má jẹ́ àtàrà wa gbogbo nǹkan ti kú òní wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ o, ọmọ ajá gan tí wọ́n báyìí ti kú òní iye tán tà tẹ́lẹ̀. Nídìí èyí gómìnà ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso Babájídé Sanwó-Olú bàbá nítọ̀ 100,000 ní boarding school fún ti ìjọba ẹ̀yìn tẹ̀sán 30 tẹ́lẹ̀ ó ti di 100 o, ẹ má kàlá ẹ má bínú ẹ bá wa lò ó bẹ́ẹ̀ lásìkò yìí ṣe gbà òun gangan nìyẹn. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó tún fẹ́ẹ́ dupò díje ààrẹ báyìí yẹn Donald Trump tó ti unveil bàbá ti ṣaṣọ lójú cryptocurrency platform kan lórí ẹ̀rọ ayélujára bí ajẹ́rìí tẹ́lẹ̀ ìtẹ́tí lè ṣe ìdókòwò cryptocurrency gbogbo àwọn bitcoin kankan ẹ̀ ti yé ẹ̀yìn báwọn
wọ́n ní ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà tó tún fẹ́ jáde fún ipò ààrẹ padà báyìí Donald Trump ni wọ́n ní ó ti ṣaṣọ lójú pílátífọ́ọ̀mù kan. Wọ́n ní pílátífọ́ọ̀mù ọ̀hún ẹ bá ti wọbẹ̀ ẹ ti rí i pé in fact wọ́n ṣẹ̀ṣẹ̀ establish ilé, wọ́n ṣẹ̀ṣẹ̀ fáǹdì ilé, wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ó ti yé yín. Wọ́n ní cryptocurrency ni o, òun gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ gbádùn kínní yìí pọ̀ yé pàdùpà. Wọ́n ní káàkiri àgbáńlá ayé ní Donald Trump ti ní ẹ mọ́ fòyà, àwa olótìítọ́ ni àwa, ẹ bá wa nájà, ẹ wọnú kíni pílátífọ́ọ̀mù yìí kẹ́ ẹ mọ̀ pé dídùn báyìí ni ọ̀sán ń so. Wọ́n ní perform like your mate. Bá a bá ń sọ̀rọ̀ nípa gbajúgbajà àwọn ọ̀rẹ́bìnrin ọ̀rẹ́kùnrin kan lórí TikTok, ọ̀dọ́ ni wọ́n ti gbogbo èèyàn mọ̀ káàkiri, ìyẹn AI Jadrolita tó jẹ́ ọ̀rẹ́bìnrin Pella gangan, ẹ ti mọ Pella. Wọ́n ní Jadrolita ní sọ fún Pella pé má ṣe ju rẹ lọ, pàfọ́ọ̀mù ṣe bí àwọn ẹgbẹ́ rẹ yòó kọ́ ọ̀dẹ̀ ṣe kí ni kọ́ ọmọ iye góò tó máa góò ni. Wọ́n ní ìyẹn ní orí pápá ní èèyàn bá dé orí bẹ́ẹ̀dì gẹ́gẹ́ ibùsùn tá a mọ̀ sí Stamford Bridge àbí kẹ́ ẹ pè é ní Old Trafford àbí Emirates lẹ́yìn mọ̀ sí ó ti yé yín bí ẹ bá mọ̀ sí ni o, kódà bẹ́ẹ̀ pè é ní Adámàsìgbà pápá ní pápá ń jẹ́. Wọ́n ní ibẹ̀ ní Jadrolita ti ń sọ fún Pella pé mọ̀mọ̀ ṣe ju rẹ̀ lọ, tó bá lè ṣe ni ọmọ ṣe, mọ̀ ṣe kọjá àyà rẹ̀, mọ̀mọ̀ para rẹ̀ Pella, ojúpọ̀nà pé o fẹ́ tẹ́ ọ̀rẹ́bìnrin ẹ lọ́rùn níbo, perform like your mate and score some goals ni o, má ní gbogbo goal ló fẹ́ mì wọlé o, ó ti yẹ ní apá abẹ yẹn. Ògbóǹtarìgì adẹ́rìn pa òṣónú táwọn èèyàn wò tínú wọn dùn tá a mọ̀ sí AY Comedy àti ìkejì ẹ̀ Basket Mouth, àwọn méjèèjì láti bí ọdún 17 ni wọ́n ti ń bára wọn jà tí wọn ọ̀tá síra wọn. Wọ́n ní ọ̀tún ìlọ́ bá òsì, òsì ní ìlọ́ bá ọ̀tún, kálukú ṣeéṣe pétọ̀ ń ọgbà lọ́wọ́ ìwọ náà gbà lọ́wọ́ mi, dúró láàyè ń dúró lọ́dọ̀ tèmi náà. Wọ́n ní ṣùgbọ́n ní báyìí lẹ́yìn 17 years náà ti ń jà, ọdún 17 wọ́n ti parí ẹ̀ o. Wọ́n ti parí ìjà AY ìyẹn comedian àti Basket Mouth, wọ́n ló ti parí o. Wọ́n ní wọ́n ti parí tó kódà gan-an àwọn èèyàn kẹ́fín wọn bí wọ́n ti ń ra fúrá tí wọ́n ń gbé sí àwọn lẹ́nu pé ọ̀rẹ́ mi ọ̀yá mu fúrá ìdùn, ọ̀yá ìwọ náà mu jẹ́ wàrà kà sí. Wọ́n ní wọ́n fi sí àwọn lẹ́nu àmọ̀ dúpẹ́ AY àti Basket Mouth ti parí ìjà. Wọ́n ní làwọn èèyàn ń jójà gílé yàdù pé kò sí tí Ọlọ́run ọmọ lè ṣe, ṣé pẹ́yìn náà lè bá yín ṣe báyìí, kò sí nǹkan rínú kéèyàn máa jà, ọ̀rẹ́ là ó máa ṣe, àwa ò já mọ́. Wọ́n lórin tán padà kọ́ngbà àwọn èèyàn sọ gbogbo tán sọ nìyẹn lápá ìbíbẹ̀ yẹn. Ìròyìn ajá ọ̀bọ̀lẹ̀ òní jù báyìí lọ ní ìkànnì Sanfatis Radio TV, ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mọ̀ wẹ́ ṣe wá pa àníjà yín tàn mọ́ dandan ní ká já yín bí ti ń lọ. Ṣókídẹ̀ báyìí lọ bí oge torí pé kódò púpọ̀ Ọlọ́run bá ní fún ni. Bí ọba jẹ́ ẹ̀dá yóò ti ní ẹ bá mú mo fẹ́ lo nǹkan mi àmúre ọ̀fẹ́ Ọlọ́mbo, kò sẹ́dá kan tó lè béèrè lọ́wọ́ ẹ̀ torí wọn ní mọ bí ó ti wá. Ní báyìí ẹ jẹ́ mọ́ fi eléyìí ṣe lọ́wọ́ tó ní, àmọ́ kí n tó lọ ìkànnì Sanfatis lórí YouTube, ẹ bá wa wọbẹ̀ kẹ́ subscribe sí, ẹ subscribe kẹ́ dàpọ̀ mọ́ wa, ẹ wá mọ́ bá wa share gbogbo ìròyìn, ẹ pín kálé ẹ pín ká òpin tí ò sí mbẹ ẹ pín tiẹ̀ lẹ́dẹ̀, ẹ kọ́mẹ̀ntì kẹ́ ẹ láìkì ẹ kẹ́ ẹ fi mọ̀ pé ń bo Sanfatis Radio TV òkè téńté tábìlì làwà. Orúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí Abídèmí Sùúrù, èmi lọ́mọ sọkùnrin kó gbóhùn lé ọmọ nípa lílu ọmọ alẹ́ tíjọba ọmọ yín ọ̀bọ̀kàrẹ̀ yàn rán fún ọkà abára mìnìjọ yépa mọ̀ọ́já ájì àmọ́ mi nílùú UK Ireland ẹ̀ mọ̀ọ́já ó dàbọ̀.